please. Stay on my fantasy. When they're ready to give me the thing, they're ready for really get to life. Tell me all about the things where you were fantasize. I know you dig the way me step, the way me make me stride. Follow your feeling, baby girl, because they cannot be denied. Come tell me in the night, I make her get it amplified. But I keep for run the ship, me nah go slip, me nah go slide. In the words of love, I got to give it certified. For giving it to time graduation was mo demanded it can be 15,000 naira. 15,000. 15K. Ṣé ẹ̀yin final year students ẹ máa ń ná owó tó yẹn ni? So mo kí máa type, máa ṣe gbá, máa ṣàwò. Ó yẹ kí wọ́n gan understand. Ọ̀rọ̀ final year project ẹ̀ yìí ó fẹ́ le o. Báwo la ṣe máa wá ṣe báyìí? Ok, bóyá ní weekend tí dáàdì bá dé. Níbo ni dáàdì lọ? Dáàdì ti travel. Ó dẹ̀ ṣàlàyé fún mi pé dáàdì travel. Túndé àárọ̀ iná ọ̀nà lọ́nkọ̀ lọ kí ẹ̀gbọ́n wọn ni. So tóun bá dé lálẹ́ at least títí ọ̀tún làwọn á dé. Ó dẹ̀ ṣúọ̀ pé wọ́n máa dé ní ọ̀la. Wọ́n máa dé. Kí n fọkàn sí. Ṣùgbọ́n èmi ń bínú sí ẹ. Kí mo lè ṣe? Ó mọ̀ pé mo ní malaria láìpẹ́ ó tiẹ̀ béèrè pé ṣé mo ti feel better. Sori n tí mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ ènìyàn but n tó kọ́kọ́ bá mi ó ní mo ní kí n kọ́kọ́ true sí ẹ. Ẹ báwo ni bọ́dì ẹ báwo lára ẹ? Well báwo ni màá ṣe sọ fún yín sìn dókítà sọ pé kì í ṣe malaria ló ń ṣe. Kí ló wá ń ṣe ẹ́ kí ni wọ́n ló ṣe ẹ́? Dókítà sọ pé mo ti miss period mi fún 2 months. Yẹn já sí pé o ti lóyún. Mo ti lóyún oṣù méjì. Oyún oṣù méjì. Now. Ìyẹn ni o fẹ́ ṣàlàyé fún mi. Túndé ó mọ̀ pé ọ̀rọ̀ ẹ máa ń le nígbà ẹni mi ì dẹ̀ fẹ́ wàhálà. Yẹ́misí ìyẹn ló fẹ́ ṣàlàyé fèmí. Kí lọ̀rọ̀ mi ṣàlàyé fún mi. O ti lóyún ṣé ìyẹn ló difficult fún ẹ láti ṣàlàyé fún mi. Mi ò mọ bó ṣe máa tètè. Ṣé o mọ̀ pé ìdùnnú ló ṣubú lu ayọ̀ ẹ̀? Sori ntó ló ṣẹlẹ̀ yìí. A máa celebrate ẹ lónìí. My dear. Oṣù. Náà orí fún mi. 2 months. A láti celebrate ẹ lónìí. Máa lọ jẹ àṣà. N tó bá fẹ́ jẹ màá make sure pé mo yáwó fún ẹ lónìí. À á jẹ nothing. Yes. Olóyún. Owó ajé. Sórí bó ṣe máa ń béèrè owó lọ́ọ̀ mi tí mi kì í rí fún yẹn ó máa ń tì mí ní ara nìkan kọ́ ló ń tì mí ó ń tì mí lójú pàápàá mi ní purọ́ fún ẹ sórí 10,000 yẹn mi ò lè rí dá padà fún ẹ ṣùgbọ́n kàkà kí n dá padà mo ti pinnu wípé ọ̀nà tèmi náà gbà tí mo fi di ọmọkùnrin tí mo fi di olówó báyìí àfi kí n fi hàn ẹ́. Ajé ó ti yá. Bàbá ẹni tí mo sọ̀rọ̀ fún yìí tí mo ní òun ló fún mi ní 7,500 naira tí mo kó wá bí ìjọsí tí mo fi ṣe tí mo ṣe yìí. Ọ̀kàrẹ̀ arákùnrin Elédùà ó dúró tì ọ́ ọ̀nà òrìrè fọkàn rẹ̀ balẹ̀. ṣùgbọ́n nígbà tí ìkìlọ̀ ti tẹ̀lé pé mi gbọ́dọ̀ fi owó yẹn ṣèyàn láàánú ó sì wá sọ́dọ̀ mi fún àánú ṣùgbọ́n mi ò tó bẹ́ẹ̀. Bàbá mo fẹ́ kó náà là mo fẹ́ kó lù láti jọ ń bá a bọ̀ ti pẹ́. Ọ̀kàrẹ̀ ọ̀rọ̀ láti pé ń gbọ́ ṣàlàyé ń jò ní mo ní kọ́ mu wá ni ó sì ti mú ọdẹ yìí ní ìsìn arákùnrin kí ló kọ tiẹ̀. Owó lára fẹ́ ni. Owó lára fẹ́ ó kọ ẹ tiẹ̀ dán sọ rí pé ọ̀rẹ́ rẹ nífẹ̀ẹ́ rẹ kò fẹ́ mọ bùn ọ́ níṣu jẹ ó fẹ́ fi ọ̀nà bọ́n ṣe é gbinṣu téèyàn ṣe é waṣu téèyàn ṣe é ṣiṣu jẹ ó fẹ́ fi hàn ọ́ àṣírí wá ni o ẹnìkan ìfọ̀ ń ta o aṣọ àgbà ni ọgbọ́n báyìí mọ́wọ́ rẹ wá ṣẹlẹ̀ èyíkéyìí tó wọ̀ ọ̀nà.
owó kìlọ̀ púpọ̀ rẹ. owó lára fẹ́. owó lára fẹ́. ó ti dolówó. àṣẹ. ọ ní owó ju yẹndẹyẹndẹ lọ. àṣẹ bàbá. ṣùgbọ́n kan wà nù ọ̀rọ̀ ẹ̀ o irú èyí tá a ṣe fọ́rẹ́ rẹ nǹkan là á ṣe fún wọ. torí èyí tẹ́lẹ̀ dá rẹ mú ó yàtọ̀ sí tiẹ̀ àkọ́bí rẹ là á lò òun ni lọ́kàn rẹ mú. kílẹ̀sà. àkọ́bí rẹ lọ́kùnrin ń lọ lò tá a fi ṣe tiẹ̀. ṣé Dékúnlé. mo mọ tó Dékún ó bá jẹ́ Dékúnlé náà ní jẹ́ ajẹ́pọ̀wó kúnlé rẹ ọ̀là kúnlé rẹ nù. ń gbọ́ Ajé ṣé. fi sórí kínní yìí ó yàtọ̀ síra wọn ntẹ́lẹ̀dá tiẹ̀ yàn nìyẹn o ntẹ́lẹ̀dá yàn nìyẹn. mo ti gbọ́. ẹ sà ṣe rí Dékúnlé yunifásitì ló wà final year ló dẹ̀ wà ní yunifásitì. èyí ń gan ní òjò dáa jù ńlọwọ rẹ ó fi yàyàn abájọ tẹ́lẹ̀dá rẹ fi mú ọ ti náwó lé lórí jìnnà àfikọ́ lọ́pọ̀lọpọ̀ owó. ẹ sà ṣe rí màá bó jẹ́ yíyá ni màá lọ ya ẹ jẹ́ kí èmi náà sanwó kẹ́ ẹ fún wa nìkan lọ́dọ̀ yín sà. sọ ọ gbádùn Ajé nípa ọ àbọ̀ rẹ sọ̀rọ̀. ó yé ni wo ó máa pa ọkàn ẹ̀pọ̀sọ́nà kan ni o wàá ṣìṣe ọkùnrin ni o sórí bá òkú iṣẹ́ ò tán tí owó bá dé ń sìn yìí gbogbo nǹkan tó lọ gbogbo ẹ̀ pátápátá ló máa padà yàtọ̀ fún yẹn àárò tọ́jú gbogbo àwọn ọmọ tó kù. máa lọ máa pọ̀ tí ì ṣe tán tún gbọ́ èyí tó ṣe pàtàkì ibẹ̀ jù ọmọ náà ni ọ lè lò káyé rẹ̀ ó tó tòrò ìkìlọ̀ kan tó wà ń bẹ̀ tó bá di pé ọmọ náà wá tá a fi ṣe gbogbo nǹkan tá a bá ṣe ọ gbọ́dọ̀ bá aya rẹ̀ sọ ìmọ̀wó àti ìyàwó ẹ̀ ò ní kó tó di pàlù ọmọ náà. màá tún sọ fún Rónkẹ́. ó ti dandan bẹ́lẹ̀ dá ẹsẹ̀ yẹn ni. bá ọkàn ẹ pọ̀ síbi kan bàbá ẹ mọ̀ tẹ́ máa ṣe fún wa ẹ fún wa láyè a lọ ronú sí i a pọ̀n sí yẹn padà. bàbá ẹ lọ́rọ̀ máa sọ fún yín. ẹ máa wọlé a sọ ṣe gbọ́ tá a bá ti sọ máa jẹ́ kẹ́ gbọ́. ẹ lọ́rọ̀ ìwọ àti aya rẹ̀ ó jọ rò kẹ́ ẹ sọ fọ́ rẹ̀ yín bó bá ti jẹ́ ẹ yọjú sí mi òkèlè mi kò síbi tí ń rè. ẹ sí bàbá. ìyá Kúnlé ọ̀nà àbáyọ tí mo rí bí mo ṣe ń sọ ò ní wípé nígbà tí wọ́n dẹ̀ máa wádìí ètùtù tá a máa fi ṣe oògùn owó yìí àkọ́bí wa òun ni ó yọjú fún ètùtù fún oògùn owó. pé ètùtù kí ètùtù kọ́ ètùtà ni Kúnlé yọjú fẹ́ tutù kí lóore fi Kúnlé ṣe mo bí ẹ ní. àní fún oògùn owó tí. ṣé kìí ṣe pápá rẹ ti sọ sínú oògùn owó ọmọ. ó ti tó má pariwo. àdánwò tó bá dánwò dọ̀tán ikú pọ̀ tẹ́ ẹ nìyẹn ọmọ tèmi máa gbọ́ kọ́tọ̀kọ́tọ̀ tó tiẹ̀ sọ jáde lẹ́nu òròpá ìlówó wa tiẹ̀ ti dẹ̀ lọ́pọ̀lọ́rú. eré wo fi ń bẹ́ẹ̀ ṣe mo fẹ́ mọ bó ṣe nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ sí ni. àbíkó ya fi ṣeré o bí bẹ́ẹ̀ kọ́ máa pariwo ẹ̀ síta gbogbo èèyàn ló máa mọ́ ń ta ṣètìlẹ́ fi jó.